Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko pé a kú dédé wòyí. Mo ní kí n kí wa pé a kú ọjọ́ mẹ́ta pé ó ṣe díẹ̀ tí mo ti ṣe show lórí YouTube tọ̀dọ̀ mi. So ọ̀rọ̀ tó jẹ́ n wá ṣe léni ni pé màá sọ̀rọ̀ nípa awuyewuye tó ń lọ nígboro lórí ọ̀rọ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ àti jẹ̀lílì. Pé wọ́n jalè àwọn Yorùbá, pé owó tó yẹ kán fi sí account wọn fi sí. A ní proof lọ́wọ́. Àwọn bàbá yẹn they are elderly person tó ń béèrè pé okay kán bá wọn fi sínú òmìnira account tí owó yẹn ò dẹ̀ dé òmìnira account. Táwọn bàbá yẹn dẹ̀ béèrè kán send copy tó ń fi send owó yẹn sínú òmìnira account. The next thing ni pé wọ́n block number àwọn bàbá yẹn. Wọ́n block number wọn. So these people they are alive. Kò ṣe pé bóyá irọ́ tí nǹkan dédé form. Àwa náà wá bá pé àwọn need a confirmation lórí owó táwọn san wọlé. Whereas a dẹ̀ rí ẹni owó tó wọlé, kò sí owó kan tó wọlé. So a láti raise alarm. But kó tó ṣe pé kíni ẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ is not now. So wọ́n mislead àwọn èèyàn by tricking them, by telling them that pé ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ń gba owó fún òmìnira account. Ibi náà ti sáré change kíni ẹ̀ máa sọ point yẹn fún. Ṣé nígbà tá a lọ sọ́dọ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀, that was nígbà Occupy. Tá fẹ́ create àwọn òmìnira in diaspora. So ṣé ẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ṣí, normally kò yẹ kó ṣí because she's not in charge. But bí kí mo wà lórí show ẹ̀ níjọ́ yẹn, pé wọ́n pé we do it together pé ṣì sílẹ̀ pé òní media bẹ̀ kájọ polówó, òun á polówó wọn, èmi á run ẹ̀. So bẹ́ẹ̀ kó ṣe rí nìyẹn. But fortunately nígbà tó ṣí, pé àwọn ti ṣí ti diaspora, nígbà tó yá ó máa fi díjọ́ kejì àbí dásìmì mo kọ́ pé ó kàn kọ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ supporter sẹ́yìn. Kò ṣé ẹ kó rí bẹ́ẹ̀ supporter group ti ẹ̀ nìyẹn. Ó wá ilé ti òmìnira in diaspora, àwọn tó wà ní diaspora ọ̀tọ̀ ní pé ká ṣe nìyẹn nígbà tá fẹ́ ṣe Occupy. But mo rí pé okay, that's the game she played. So I just okay, who cares? So mo dẹ̀ lọ ṣí mi, òun la fi ṣí àwọn platform tá fi organize, tá fi ráyè ṣe Occupy. Ó ti bẹ̀rẹ̀ nígbà reclaim. You know? So tó ti ń dọ́gbọ́n gba owó but we don't see anything. But most of the time nínú reclaim àwa la ná owó àpò ara wa pọ̀ jù nínú reclaim yẹn màmá. Pẹ̀lú àwọn family màmá ń gbà yẹn that contribute gan seriously. But nígbà Occupy yẹn, things went wrong pẹ̀lú fund yẹn because àwọn èèyàn believe pé ọ̀dọ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ náà máa send owó òmìnira sí, á bá wọn fi sínú òmìnira kan believe pé àjọ ń ṣe pọ̀ bí àpá lo platform ẹ̀. And people ask her pé àwọn àti jẹ̀lílì ẹ bá fowó sínú òmìnira account. So nǹkan tó ń present nìyẹn. So people assume owó tó ń fún wọn inú òmìnira account ló ń lọ. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn. So wọ́n fún wọn ní pé àwọn máa fi sínú òmìnira but wọ́n wá fún wọn ní copy receipt pé wọ́n fi bá wọn send owó sínú òmìnira account. So nígbà tí mi get complain yẹn, èmi pé ṣé ẹ kó rí bẹ́ẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní owó àwọn fans òun ló fún un. Mo dẹ̀ pé ìmọ̀ yẹn sọ pé no, òun sọ pé owó yẹn fún òmìnira account ni. Báwọn sì ìbọn wọn announce lórí iṣẹ́ pé fún òmìnira account náà ṣe fẹ́ raise owó yẹn, kò kí ń ṣe fún. Àbálẹ̀ ní òkè bàbá nǹkan tó ṣe ẹ̀yin lè ṣe yẹn, àwo ò lè ṣe yẹn. Since àwo ò ní copy lọ́wọ́, ẹ̀yin lè máa lọ bá kó lè fún yín ní owó yín padà àbí kó fún yín ní copy receipt tó fi send ẹ̀ sínú òmìnira account. Bàbá kan fún ní pressure $200, bàbá yẹn gbà padà. Bàbá yẹn wà ní US. Bàbá yẹn ó lè àwo show àwọn máa gbọ́ nǹkan tí mo sọ. Bàbá yẹn fún pressure, ó gba owó yẹn padà. Ó wá padà wá send owó máa yẹn sínú account òmìnira. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá send copy sí máa yẹn. Máa yẹn wá send copy sí mi. After long time pressure, kó tí ó rí pé máa yẹn ò ní gbọ́dọ̀ pé àwọn àbátẹ́pọ̀ wọn ní rán wọn ní gbà ní pastor ní máa yẹn. Ló dá owó máa yẹn padà fún. Àwọn olè tó kù wọn dá padà. Wọ́n block number wọn. Ara wọn tó block number ni bàbá tó ní òun máa fún wọn ní $1 million. Nígbà tó ń béèrè account, àfá jẹ̀lílì ló fún máa yẹn l'account tiẹ̀.
àfa àkáǹtì jẹ̀lélì náà fún ni wọ́n ná fún bàbá yẹn wá send 500,000 naira sínú àkáǹtì yẹn so bàbá yẹn wá béèrè receipt lọ́wọ́ jẹ̀lélì wọ́n block bàbá yẹn tún test ẹ̀ kókè owó tó ń fún yẹn sì ń sẹ́ pé àkáǹtì tí wọ́n send ẹ́ pé àkáǹtì tiẹ̀ ni ókè lọ send sínú àkáǹtì tó ń fún àkáǹtì eléyìí tó jẹ́ ti òmìnira Yorùbá ti Nàìjíríà lọ send àfa jẹ̀lélì block bàbá yẹn another woman kan náà ó lóun fún un ní 300,000 nígbà tí yẹn ta sọ̀rọ̀ yẹn ni pé kí n filẹ̀ pé Ọlọ́run máa bí wọn pé kí n má wọ̀rì pé èlò owó náà pé kí n fi wọn lè pọ́ Ọlọ́run máa bí wọn 300,000 yẹn náà pé so àwọn ó ní $100 ó ní $200 náà pé rẹpẹtẹ ní pé wíwá ó rí kíní tẹ̀ ń sọ yìí ó ní 10,000 ó ní kíní kan 1,000 gbogbo wọn ní 50,000 gbogbo wọn ṣe àwọn àwọn ò rí tẹ̀ ń sọ yìí so lọ́rọ̀ kan ṣá gbogbo owó ló bá wọlé sọ́dọ̀ àwọn méjèèjì yẹn wọn ẹni kàn gbé proof síta eléyìí tán send sínú òmìnira account òun ni eléyìí tí kò kí ń ṣe owó tán send sínú àkáǹtì tiwọn but àwọn receipt táwọn èèyàn send sí kán lè máa pronounce pé ẹni bàbá ìsanwó àwọn receipt yẹn náà send sínú òmìnira account receipt ẹ pé àwọn tó lówó ló send ẹ̀ fúnra ara wọn wọ́n kàn send copy receipt yẹn sí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ àbí kàn send ẹ̀ sí mi àbí kàn send ẹ̀ sí Jílẹ̀ òun náà send sí tó ń kà bí láì pé wọ́n owó tó ń send sí wọn sínú àkáǹtì tiwọn pé òun náà ní kàn fi sanwó mìíràn bí láì pé òun ni kò kí ń ṣòwò because àwa ní copy receipt àwo gbogbo ẹ̀ àrípà àwọn tó ní owó gangan ló send ẹ̀ fún ara wọn kò kí ń ṣe pé bóyá owó tó ń send sínú ọ̀dọ̀ wọn náà lò náà fi send owó sàkáǹtì yẹn so we have those proof also you know so nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kí ni tí ń ṣẹlẹ̀ tipẹ́ o nígbà Occupy mo fẹjọ́ sùn màmá ní kí n fi wọ́n lẹ̀ pé wọ́n ń bless ara wọn ni wọ́n dúró k'Ọlọ́run bless wọn so I kept quiet mo lè rí pọ́n tí wọ́n ń ṣe àwọn èèyàn ń pè mí pé tí máa sọ fún màmá ní pé kí n fi wọ́n lẹ̀ pé wọ́n ń bless ara wọn ni wọ́n dúró blessing Ọlọ́run pé kí n máa wò p'Ọlọ́run máa yanjú ẹ̀ fúnra rẹ̀ sì ṣe pé Ọlọ́run ló ń rìn nǹkan tí màmá yẹn sọ fún mi nìyẹn èmi tẹ̀ ń bínú pé kàn jẹ́ ká ṣaṣọ lójú eégún ká tó gbẹ̀ sílẹ̀ kí ló gbọ́ nọ́nsẹ̀nsì yẹn so àmọ́ ṣáà ni pé náà pé kí n filẹ̀ àfilẹ̀ gbogbo ẹ̀ ń lọ ó wá di nígbà tá a tún wá ṣe $1 million response tá a ṣe ẹ̀gbọ́n ó dàgbò ń participate díẹ̀ ṣe bá kan ara ẹ̀ tí ń lọ tíkọ́tíkọ́ bí Jílẹ̀ ṣe dé yẹn lára ti dé bá ayé ò sẹ́tù mọ́ bò kó wá kí n ṣe yẹn nìkan díìlì mi wà tó ń lọ lábẹ́lẹ̀ tẹ́ bá wo ṣe àfà jẹ̀lélì níjọ́ tó sọ pé bàbá wa Sunday Igboho kinní kan igbá wa kẹ́ bá ṣàdúrà fún 4 days before that day kó tó ṣe show yẹn àwa ti gbọ́ pé ó ṣe meeting pẹ̀lú àwọn group Sunday Igboho so àwa ti ń fura sí àfà jẹ̀lélì actually pẹ̀lú àwọn team táwa tún tọ́lọ̀ yàn fún àtọ́ ṣiṣẹ́ lábẹ́lẹ̀ wọ́n ti fún information yẹn so but a mọ nǹkan tó ń sọ actually I have to be sincere a mọ nǹkan tó ń sọ but after nígbà tó ń ṣe meeting yẹn 4 days later or 3 days later ní àfàjẹ́ni sọ pé ẹ gbàdúrà fún bàbá Sunday Igboho kíní kan àwa ti ń rí outcome meeting tó ń ṣe yẹn nìyẹn so a ti ń suspect okay let's see bó ṣe máa lọ a dẹ̀ rí pé okay ṣé ẹ kó rí bẹ́ẹ̀ kò sọ anything mo ṣàrò pé ó dà pé nǹkan kan ti ń lọ lábẹ́lẹ̀ à ń fura sí wọn mi ní tàn yìí pé something is wrong somewhere èmi ò actually èmi gangan mo ń fura sí but notwithstanding èmi ò mo kàn ká mọ́ra pé pé I will see to the bottom of it àwọn yìí máa ń lọ ṣe lọ́dẹ̀ mọ́ ìgbà tó yá àti fura rí pé òun náà ti ń sọ pé òun lè tẹ̀ sí màmá lójú àbí àti ní sàn pé òkè ó dà pé meeting yẹn there's a deal behind the meeting tó ń ṣe yẹn tí a ò lè confirm ṣé n get things is just if me ní prove me lè confirm but reaction wọn after the meeting làwa fi ń judge wọn it might be wrong but that's what it is làwa fi ń judge like something is fishing somewhere how can you suddenly judge báwo lè máa kàn dédé change báyẹn báwo lè máa dédé change so
ní kó change kó bú ẹnìkan or kó máa ṣe anything, just say the truth and the fact, that's all. Say the truth and the fact. They could stay on what you believe in. Then ṣé ẹ kó rí bẹ́ẹ̀ àáfà wọn sínú tíìmù màmá láéláé. Just for a minute wọn sínú tíìmù pẹ̀lú màmá rí. Wọ́n discuss bọ́n ṣe ń ṣe o wọn kọ document o wọn kọ tí wọ́n bá ti ṣe tán tí màmá bá fẹ́ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ ni màmá ẹ̀ṣẹ̀ máa pè àbí kán rán mi sí pé kí n sọ pé àgọ́ bàbá àwọn fẹ́ wá bá ọmọ Yorùbá sọ̀rọ̀. Yes, bó ṣe rí nìyẹn. So there is no pàdé conversation pẹ̀lú màmá. Only just pé màmá fẹ́ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ and that's it. Àfẹ́ kan tí màmá pè tó fi pé Tẹ́ni ọmọ ológo tán náà wọ́n sọ̀rọ̀ àsọdùn pọ̀ nù ẹ̀. Àsọdùn pọ̀ nù ẹ̀. It wasn't like that. Àsọdùn wọn ní cordial relationship pé à ń ṣe wọléwọ̀de náà. Presentation tó ń fẹ́ yẹn níta ni kó lè fi máa make owó. And that's what she's doing. But who cares? As far as pé Yorùbá nation ló gbé dání and we believe in the same goal. Ọlọ́run ló mọ ẹjọ́ àfẹ̀yìn pẹran and that's it. So kò sínú tí màmá so they don't know nothing. So ó dà pé àwọn tó ń fún wọn níṣẹ́ wọ́n ní kán fún wọn ní details bí ibi tí màmá ń lọ kò sẹ́ni tó mọ̀ nù gbogbo wọn. So they don't have any clue gbogbo wọn. Many of them not send the káàkiri kó máa find out kí ló connect kí ló fẹ́ ṣe kó get information. So all the information was blocked. Ó ní gbogbo wọn ṣe rant especially inú àwọn groups mo ṣí kalẹ̀ tí mo gba bọ̀bọ̀ small daddy kan kó náà máa support ń bẹ̀. Kó tó di pé woman kan wà tó máa ń tojọ́ chọ́chọ́chọ́ káàkiri gbogbo platform tó lọ dorí ẹ̀rù. Ibi tí woman yẹn bá ti wà ó máa ń dà nǹkan rú ni kò ibẹ̀ òun settle ẹ lọ notice. Kò sí kan tí woman yẹn ṣe tó wà successful. Fact mo sọ fún yín. Àmọye nǹkan míì tí mo try àbá mo kọ rí pé at the end of the day you run at loss. I didn't deal with her anyway because I know it. Eléyìí kò ń ṣàrẹ̀. Àwọn ilé kan wá nǹkan tó fẹ́ jẹ nǹkan tó máa jẹ náà wá. Òun dẹ̀ wà náà tó dákun problem ṣó ẹ kó rí bẹ́ẹ̀. Because àwọn kankan wà tó ti sọ níṣojú èmi nínú meeting tí ṣó ẹ kó rí bí ò sí ń bẹ̀ rárá kò sínú tíìmù tí mò ń sọ ẹ̀ nínú gúrùpù tí mò ń sọ ẹ̀ tó dẹ̀ gbogbo ẹ̀ ló download fún ṣó ẹ kó rí bẹ́ẹ̀. Because àwọn kankan wà tí ṣó ẹ kó rí bẹ́ẹ̀ sọ mò ń gbọ́ ẹni kò ń bẹ́ nìkan sọ̀rọ̀ mọ́. Tí màá bẹ́ nìkan sọ̀rọ̀ mi ò bẹ́ anybody sọ̀rọ̀ nìyẹn. I don't need to talk to anybody. Oníkàkú ń jàjà pé kí ìlú wa lè gbòmìnira ni. Ìwọ ṣe tiẹ̀ kémi ṣe tèmi ni. Tó bá jẹ́ the same mindset la ní àpàdé iwájú. Just simple man simple gbà simple. So mi mọ reason tí everybody wá ní pé Black Lion anywhere tí wọ́n bá ti ṣe meeting you just talk against me for nothing. O mọ̀ mí rí. Wọ́n máa sọ̀rọ̀ against me Black Lion ó ń dá nìkan ṣe ó ń ṣe kí ló ń dá nìkan ṣe ó ṣe tiẹ̀ kí ló ń dá nìkan ṣe ẹni tí mò ń bá wí mọ́ rẹ̀ o. Kí ló ń dá ṣe? I don't know you so what's the problem? Tábàjọ́ ń ṣe nǹkan tí máa rí pé ò fit nǹkan tó yẹ tí mo fẹ́ ṣe mi ò lè fi ẹ́ síbẹ̀ náà. You can't force me to put you inside. Still in the same level of brainstorming. Still in the same level because you see things that I can't cope with that kind of stuff. You see things different and you always look for excuse. Just to point at you guy any ikoda komoshi and you've never do something and succeed. But complain lo mi lo máa wá kiri. Ara àwọn ìyá tó confuse ṣó ẹ kó rí bẹ́ẹ̀ tán bá yé ẹ̀jẹ̀ ni. Tó rò pé òun ní àṣírí màmá lọ́wọ́ tí ò dẹ̀ ní anything. None of them. Àwọn mi wà láti last time màmá ti bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ nù wọn. Lẹ́ni tá à ń sọ yìí. Wọ́n á fẹ́ dúpẹ́ láwọn màmá àti bàbá olóríire tó ń ṣiṣẹ́ takuntakun lábẹ́lẹ̀. Màá kí màmá wa Fúnkẹ́ ní ìdárúkọ last name wọn. Màá dẹ̀ kí màmá wa AY màá kí wọn.
màá kí Imam Bashir, màá dẹ̀ kí Alhaji náà. Because kò dáa kí o máa ṣe ṣọṣọṣọ káàkiri gbogbo nǹkan náà. tó máa fi ẹ́ sí ni kò ṣe, má wo tẹlòmíì, ìwọ ṣe tẹ tó bá ṣe. Ó dàbí puzzle ni, ibi tí wọ́n ti ń wá èmi náà máa wá ń bì, bọ̀ kó máa tẹ̀lé mi ṣọṣọṣọ, kó máa point finger, kó máa ṣàlà máa bà mí jẹ́ káàkiri tó mọ̀ mí rí. I don't know you from nowhere. Gbogbo ọtí wọn bá ti bí, you just come and collapse it. But I won't take that nonsense anyway. Àwọn tó bá allow àwọn collapse life ara wọn bí small daddy yẹn. Bọ̀ yẹn kọ́ mo wá sọ. Gbogbo ara wọn kan kéékèèké tẹ̀ ń rí tó inspire ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Àwọn side talk, locker room talk tó ń create problem sí lórí nìyẹn. Táwọn bí ìyá tẹ̀yìn ìyá ò ní anything hidden rárá, kò ní. Èyí náà lè máa sọ pé màmá ń lò yín, use and dump, all those language. You said it in the meeting, kó dé pé mò ń gbọ́n ta. Wọ́n lè máa lo àfún bí use and dump. Gbé náà ti lù ẹ́. Ṣùgbọ́n náà rìnrìn ìjàngbara ni. Ohun tó lè gbé ló ṣe. Apá bí tó rò pé ó lè ṣe, òun ló ṣe. You know? So báwo lè fẹ́ ṣe tó à ń sọ pé ẹnìkan lù ẹ́? Báwo ṣe lù ẹ́? Tẹ́rẹ̀. Báwo ṣe lù ẹ́? Oníkàkùn ṣe tiẹ̀ ni. Bí mo ṣe ń sọ lọ, mi wà signatory sí account òmìnira. None of them. Mi ní signatory sí account yẹn rárá. Another point, àwọn tó tẹ ọ̀dà mi ò mọ̀ wọ́n. Àwọn department mi ló wà ń bẹ̀ yẹn. Àwọn kan ló wà ní department yẹn. Àfi tí òmìnira tó wà ní US, bàbá wa Fálétí, àwọn ẹni mo mọ̀. Ǹjẹ́ mo true pé à ń pàdé lọ́dọ̀ bàbá ìjìnlẹ̀, mo ń pàdé àtijọ́ wà ní meeting rí, so bí mo mọ̀ bàbá yẹn. Ìgbà yẹn gan mi tẹ̀mẹ́ pé òun gan l'accountant. Mi ò mọ̀. But I knew him before, mi ò mọ̀ pé òun l'accountant. I didn't know. So gbogbo ilé ìtàn tó ń sọ yẹn náà àtàmọ̀. Tẹ́ bá tún wo nígbà Occupy, wọ́n fún wa ní bàbá kan wà tó fún wa ní bread. Máa tó fún wa ní bread yẹn, ẹ jẹ́ n sọ fún yín. Ṣé rí gbogbo ilé tí ṣe ẹ̀kọ́ lè máa sọ pé wọ́n ń pín oúnjẹ káàkiri yẹn, òun kọ́ ló ń ṣe o. Ọmọ Yorùbá tàtà kan ló ń ṣe. Ó kàn fídíò ẹ̀, a wá gbé fún ṣé ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ kó ṣú ẹ̀ kó máa fi encourage àwọn míì kan lè ṣe irú ẹ̀ ni. Oníṣẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ lọ tẹ bánà tó ń kọ Yorùbá in diaspora sí, tí màá rò pé bóyá nǹkan tó máa function tó ń bọ̀ ilé ìjọba pọ̀ ni, but mi nítàn yín, that's not the case. Bàbá yẹn ló ń dá nìkan ṣe. Ó dẹ̀ ń gbọ́ owó ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá, wà máa polówó nǹkan tẹ́ṣí lé bọ́ọ̀lù ọ̀tọ̀ ní bàbá tó ń náwó ẹ̀ fúnra rẹ̀. Bàbá tó ń náwó ẹ̀ fúnra rẹ̀ tẹ́lẹ̀ máa ń fún lówó ni, kó tó di pé wọ́n discover pé ọwọ́ ẹ̀ dọ̀tí. She's not an honest person. She's not an honest. Ọmọ tẹ́wọ̀n ẹ̀ kò wà honest rárá. She's not. Kí ìwọ kí o máa sọ pé ìwà agbéyọ̀ ní tìrí wálẹ̀. Ta ni ẹ́? Mo ló ti wá. Ta ń bí ẹ? O kò máa ń bèèrè pé o mọ̀rọ̀ sọ ni. O dẹ̀ bèèrè pé ìwọ làwọn èèyàn wá ń wá lórí iṣu ẹ̀. Láìmọ̀ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò ń kọ́nà wá lórí iṣu ẹ̀. Tó o bá sí ìyá yẹn, ọ̀hún lè wá sórí iṣu ẹ̀. Awérò ni màmá onítìrí. Ìyá alájẹ́ nìyẹn yín tìrí. Ìbí nígbà tí ìyá yẹn wọ life ẹ̀ ní life ẹ̀ change lóríṣiríṣi ọ̀nà. Kó tó jẹ́ pé in a wrongful way ló fi make gbogbo ohun tó ló make. Tó bá lè búra kí lè bí ẹ
pé owó òmìnira kò sínú owó tó wọ́n fi ń ṣe ìgbélé ayé tiẹ̀ kó bí ẹ kí ilẹ̀ Yorùbá alálẹ̀ Yorùbá kó mú ẹ tọmọtọmọ. àfàjẹ́lì náà yẹn náà ń sọ pé kán mú proof wá níbi tí òun àti màmá ti sọ̀rọ̀. èmi ni mo pè ẹ́ mo dẹ̀ pé màmá sí èmi ni mo pè ẹ́ mo dẹ̀ pé màmá sọ màmá dẹ̀ wọ́n ni wọ́n dẹ̀ sọ pé kó lọ dá owó padà sínú àkáǹtì kó dẹ̀ send copy ẹ̀ kó send ẹ̀ sínú òmìnira email ó dẹ̀ ló ti gbọ́. èmi ni mo pè ẹ́ tí màmá dẹ̀ wà ń bẹ̀ àmì ẹ̀ta tí bá parọ́ mọ́ ẹ kílẹ̀ Yorùbá kálálẹ̀ Yorùbá kó bí mi tí n bá parọ́ mọ́ ẹ kàn bí ẹ kàn fi gbogbo ọ̀nà bí ẹ kàn fi gbogbo ọ̀nà bí mi náà tó n bá pè ìwọ Jẹ̀lílì tí mo pe màmá tó ń dẹ̀ sọ fún ẹ pé owó tó ń gbà yẹn kó lọ fi sínú àkáǹtì tí ò jiyàn tó bá náà ti ń gbọ́ kúpà ẹ̀ ó mọ dáadáa because you are annoyed àti gbà yẹn ó fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ nítorí mo lọ rìpọ́tì ẹ̀ fún màmá. èmi ò ń sí fún hanky panky tó máa fi dé mi ni màá tú ẹ síta ni because mo ní proof gbà yẹn. pọ̀ ọmọ ló sọ pé irọ́ kí n fi yín lẹ̀ pé ẹ̀ ń bless ara yín ni pé ẹ̀ dúró de blessing Ọlọ́run yín lèmi dúró de tó bá sí yẹn màá ti tún yín síta tipẹ́tipẹ́. but mo ṣe wáyé pé ọ̀rọ̀ màmá yẹn ọ̀rọ̀ Ọlọ́run tó máa ń ṣẹ ni ibi tá àṣírí yín wá tú sí ibi tẹ parí ilé ayé yín sí àgàwọ̀ṣẹ́ ẹ̀ kórìí bẹ̀ ibi tó parí ilé ayé ẹ̀ sí. owó tó jẹ́ kankan wọ́n bí pọ̀ ọ̀nà wa wò bẹ́ẹ̀ ni gọ́pṣọ̀n ẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó gbogbo oṣù ẹ̀ tó wọ́n ṣe ọ̀rọ̀ tí ìyá ń sọ náà wá wò kò ń ṣèwọ̀ so ó kàn mú síra ẹ lórí ni òun ló jẹ́ kó look stupid báyìí sìn ó bọ́ ń ṣe bí ẹran aṣẹ́wó tó ń sọ nonsense ó lose moral ó ní tẹ́lẹ̀ gbogbo àwọn tó bá ń tẹ̀lé ẹ born of the same feather ni wọ́n pẹ̀lú ẹ pẹ̀lú gbogbo àwọn tó wà lẹ́yìn gbogbo sẹ́yìn yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ní ròrì kẹtẹ má lè ro ọ̀rọ̀ kẹ́mi Ọlọ́run má wà nínú yín pásítọ̀ dẹ̀ wà nínú yín ẹ̀dẹ̀ tún jókòó sínú dọ̀tí ń bẹ̀ yẹn onílàkàyè wà nínú yín ẹ̀dẹ̀ sọ làkàyè dẹ̀ ẹ̀ sọnù ẹ̀rù tí ò da ẹ̀dẹ̀ ń pọnlé lákìsà tó bá yá ló wọn ọmọ omi àná àwọn alálẹ̀ ràn òun kíkẹ́ bí those trash tá ló fi máa fi fake rubbish yẹn attract tó fi dẹrù bá wọn ta ní gbogbo rubbish yẹn wo tó mi ti gbé lẹ́yìn ẹ̀ stagnant water ní ẹ́ omi adágún ìwọ ni omi adágún ní ẹ́ ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ nà o ò ní rárá no moral nothing very useless one trash. wọ́n kóranjọ bí bunch of fool ẹ̀ kóranjọ ẹ̀ náà ń ṣépè fún yàn kan nonsense ṣe é pé ṣépè fúnra yín ni ẹni tó bá jẹ gbìn ló máa kú gbìn náà ẹ̀dẹ̀ ń parọ́ wọ́n mú yín instead of to succumb kó apologize a pè ẹ́ o gbọ́ o bí pé o strong pé nìkan ń ṣe nǹkan kan fún ẹ ní babaláwo kan ń ṣoògùn fún gbogbo yín orí gbogbo yín ẹ gbálẹ̀ ṣá ṣé oògùn tí wọ́n ṣe fún yẹn ló ń ṣe yín nàbí wo ibi làwọn wòlé kan máa pè yèyé o irú no nonsense wo nìyẹn ṣé gbogbo charlatan life yìí lẹ́yìn fẹ́ kó wọ ilẹ̀ Yorùbá a ní àfẹ́ gbogbo dọ̀tí mọ́ nínú ilẹ̀ Yorùbá tuntun tá à ń lọ sìn àfẹ́ gbogbo rádaràdà báyẹn mọ́ no ìwọ ń bùyọ ní tìrí lẹ́nu ẹ̀ àti ṣoríire ọ̀nà àjìn aláì kí o babaláwo kan wẹ̀ fún ẹ kí o gba aládùúrà kan gbàdúrà fún ẹ kí o gba aláàfáà kan gbàdúrà fún ẹ àfàjẹ́ yẹn ti lọ máa kó bẹ̀bí ẹ̀ ń parọ́ pé òun ṣoògùn ogun róòṣì olè ń jìbìtì
very rude. Kí tẹ má lè sọ pé ìran yín lẹ̀ ń jà fún ntẹ́yìn fẹ́ jẹ́ tẹ́yìn máa jẹ lẹ́ ń wá ń díẹ̀ ṣé èèmù yín nìyẹn sóńgbà tẹ́yìn ti wá rí èèmù máa rówó jímọ̀ sìn ó ti dín ní sí pé Yorùbá nation ẹ fẹ́ gbé wálẹ̀ ẹ máa gbé unity wálẹ̀ who born you tani yálà yá yín tó lè gbé unity wálẹ̀ tani pọ̀ nípa má bàbá bánu gbogbo yín tó lè gbé unity wálẹ̀ Ọlọ́run rìnrìn àjò èèyàn sọ pé ẹgbẹ́ nìkan wálẹ̀ who are you tálẹ̀ dá tẹ́yìn lè gbé wálẹ̀ ogun tó ń ṣe fún yẹn ó dà kó ń yí yín lórí. Ara tá à ń sọ ní ẹ̀yin Yorùbá ẹja gbàgbé gbogbo àwọn gọ́ọ̀lì bóde sí ẹ wóoru ọmọ tí ò lè fìdí ìgò kọ ó dẹ̀ fẹ́ kó gbogbo yín àwọn ìyá kan sọ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ o kíní kan á ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ pé ká sọ tọ́ a ní ká má kó dọ̀tí ìwọlẹ̀ Yorùbá ká má kó lè wọ Yorùbá tuntun yàn àwọn charlatan way àwọn rọ àwọn stealing by trick yà àfẹ́ yẹn. Black Lion àbòsí ló fi ṣe kò yẹ kó sọ̀rọ̀ nonsense wo nìyẹn ẹ̀tanú ló fi ṣe bókú ló ń jẹ́ tanú mo ti sọ fún náà pé kíní kó stop ẹ̀ pé kíní àkọ́kọ́ ń ṣẹlẹ̀ mo sọ fún mo pàfà mo ti wípé mo tún pe màmá mo wọ́n tún rányàn tó ọmọ kan tún lọ sọ fún and they still continue wọ́n yìí jalè yìí náà ni wọ́n yìí dupe àwọn èèyàn ni with proof. àwọn tó wà don't do it they are still alive you can take them to court they are still alive you know. ó mọ̀ sọ pé àwọn ìyá kan wà tẹ́ pé ẹni tó bá súnmọ́ ìranù wọ́n máa ba ayé èèyàn jẹ́ ni wọ́n máa ba ayé èèyàn jẹ́ ìyá tí mo ń sọ ó wà náà tó ba ayé iṣu ẹ̀kú rí bẹ́ẹ̀ jẹ́. kò máa parọ́ akọ òun rọ́ ó kàn bí lè pé monster ni ẹ́ tọ́jú pé monster ó jẹ́ anything any small thing èpè ó ṣépè ẹ lórí òtítọ́ èpè máa ń jà lórí òtítọ́ ni wàá ṣépè lórí òtítọ́ ni ṣépè pé àdàbí tẹ́pá parọ́ ọmọ ẹ ló kù wàtàfà pé ẹ gbowó owó òmìnira tán ní kan sọ sínú mi àtẹ́ ẹ̀ tẹ́ sọ sínú ẹ̀ ẹ̀yin tẹ́pẹ́ ẹ̀ ṣoríire nígbà tí yáyédé ní ó lè lẹ́yìn fi oríire tí yín ṣe ẹ̀ dúró de orí Ọlọ́run you've missed it ẹ ti ṣì ẹ wá rò pé wọ́n á dákẹ́ ẹnìkan wèrè kan ni ẹ má dárúkọ ẹ ó má dànkan kí ló lè dàrú kí ló máa ń ṣẹ̀yìn kan tẹ máa sọ pé ẹnìkan lè dànkan rú Ọlọ́run rìn pé ẹnìkan lè dànkan tọ́ náà ń tò ní. ibi tẹ́ máa ti kọ́kọ́ rọpò lọ́yìn àkọ́kọ́ ẹ wo gbàtà bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tíyá Yorùbá sínsìn ṣé ibi tẹ́ ń sọ lé níṣẹ́ lè débẹ̀ gbogbo tẹ́ ń ṣe lé níṣẹ́ lè ṣé ẹ ti wọgbó ṣé ẹ ti kó sóko ẹrú ni lẹ́tí wọ́n máa bẹ̀rù one nuisance one ras kan kó máa dà nǹkan rú kí ló lè dàrú adéyàn ṣe nǹkan tí ò dá a ní ká bá wí a sọ fún kò gbọ́n ṣé máa filẹ̀ kó máa ṣe wèrè lọ ni kó máa balẹ̀ ayé jẹ́ lọ ni nítorí wọ́n dẹ̀ wá blọọkì ẹ̀ ń sìn ó máa gbé Yorùbá nation wálẹ̀ wọ́n sọ fún pé òun nìkan lòun lè gbé màmá wálẹ̀ wọn tí ìbí pọ̀ ní bá kú bá bẹ́ ní bọ́dì ní gbogbo yín ẹ̀yin wo Ọlọ́run rìnrìn àjò yín ní àgbẹ̀ nìkan wálẹ̀ ìyẹn kàn máa ń pè bọ́ mọ́ pé ó dà kí ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ anyhow tó bá ti jáde lẹ́nu ẹ̀ kàn sọ ni bọ̀ brain yẹn ò process nǹkan tẹ̀ ń sọ lẹ́nu gan pé kò tẹ̀ make sense bẹ́ẹ̀ lórí búkà fún àyẹ̀ náà ń pè mí kí ló ń pè mí fún ọmọdé kí ló ń pè mí fún I'm done with you guys long time nítorí mi lọ sọ́dọ̀ ṣe é pé mo ti block ẹ̀ tipẹ́tipẹ́ I don't go to all these guys mi náà mi lọ sórí iṣu ẹ̀ I don't go tẹ bá pé tẹ bá fẹ́ wọ́n ọ̀nà ẹ̀sán kò ní gbé kó tí mo kọ́ tó ń ṣe kò ní gbé kọ́ ṣé ẹ kúrò bẹ̀ tẹ bá kò ní gbé kọ́ ẹ tó fúnfún ẹ̀ kò ní reply ó mọ̀ kọ́ tó ń ṣe tẹ bá fẹ́ report pẹ́ wá wọ́n sọ pé o jẹ́ owó báyìí pẹ́ nìkan báyìí fẹ́ lówó kò ní gbé kọ́ that's what she does the same thing àfà adẹ̀ ń pamọ́ra a tún sọ fún wọn a tún rányàn nígbà mi pé wọ́n ní gbé kọ́ a tún rányàn lọ bá wọn and they still continue.
àwọn ní ká má expose wọn. Ànílẹ̀ Yorùbá tá à ń lọ sìn must be with clean mindset àfonídọ̀tí. Ẹ jẹ́ kí foundation wa da. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbé lẹ́yìn àbòsí, it's just a shame. Tí bá dá àwọn nuisance míì tó ń support wọn nígbà tí proof wà ńlẹ̀, àwọn tó lówó wọn tí kú, àwọn some of them wọ́n sọ̀rọ̀ náà lọ́dọ̀ ìjìnlẹ̀, wọ́n sọ̀rọ̀ síta. So what do you want again? Ajẹ́pálá bò sílẹ̀ yẹn náà, ẹ̀yin viewers ṣe ẹ kó rí bẹ́ẹ̀. Ajẹ́pẹ́ ẹ̀mọ́ tẹ́ ń ṣe nìyẹn. Ẹ gbàgbọ́ lórí ìrìn pé òmìnira Yorùbá kò dín dandan tẹ̀lé yóò ní tìrí, kò dín dandan rárá at all. So you are not part of òmìnira, fẹ́ òmìnira fún ọmọ Yorùbá because olè lẹ́yìn wá jà. That's stealing by trick. Could they doubt? I don't know why you guys behave like that. Mo ti sọ àkáǹtì o ti bí o mi ò lákáǹtì sí mi ò mẹ́ni tó lákáǹtì mi ò lákáǹtì Nàìjíríà mi ò ní. Mi ò ní. So kàn máa parọ́ ẹni fẹ́ bá yéèyàn kan jẹ́ ó dà pé ẹ̀mọ́ pọ́lọ́hún sí yàtọ̀ ṣá. Tẹ̀kọ́ máa lọ kóra gángara ń jọ ẹ fẹ́ gbé nìkan wálẹ̀ ẹwùjọ́ tẹ ti ń ṣe. Akíntóye ṣe oṣù bululẹ̀, Sunday ṣe oṣù bululẹ̀, gbogbo yín gbogbo ẹ̀yin mídíà náà gbogbo ẹ̀yin oṣù bululẹ̀ bí wèrè kalẹ̀. Ẹ dàbí nuisance gbogbo ọ̀ràn Yorùbá. I don't want to talk too much today because mi ò yẹn mood yẹn kọ́ mo wá ń sìn. Bí Adélé ṣe máa wọlé òní mood tèmi wà. Dẹni kejì àwọn Yorùbá ẹ jẹ́ ká fowó sínú òmìnira account fọlọ́nbẹ̀yìn. Ẹ jẹ́ ká lè gba Adélé wọlé. Ká lè gba Adélé wọlé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run láìpẹ́ láì jìnnà Adélé máa wọlé. Irọ́ ni so that means bí ọmọ wa ṣe sọ léèní lórí show that means pé orí irọ́ yẹn wọ́n mọ̀ pé rọ́ ni wọ́n dẹ̀ ń gba owó lé lórí ó dẹ̀ ń gba sticker ó dẹ̀ mọ̀ pé rọ́ ni. tí wàá jẹ́ pé èèyàn ẹni bí ní ẹ nìyẹn ìwọ ṣe kó rí bẹ́ẹ̀ ẹni bí ní ẹ ẹni bí ní ẹ ó ti jọra ẹ lójú jù o rò pé o jẹ́ nǹkan kó o dẹ̀ jẹ́ anything. Ìwọ ọmọ lẹ́lẹ̀ ni ò jẹ́ anything ó jọra ẹ lójú gan ò jẹ́ anything gbogbo ilé tó ń sọ fún ẹ wọ́n ń tàn ẹ ni ó lọ wo glass kò wọ rẹ wọ́n ń tàn ẹ. ìwọ ẹsẹ̀ wà ní o fẹ́ gbéyàn kan wálẹ̀ kí ló mọ̀ tó fẹ́ gbéyàn kan wálẹ̀ kí ló mọ̀ ẹni tó mọ̀ ń pa tó ló fẹ́ gbé ẹni tó mọ̀ ń pa gan ṣe lè gbé wálẹ̀ ni ṣé ọ̀ ló ṣẹ̀dá ẹ̀ ni tó bá ló fẹ́ gbé wálẹ̀ tó gbé ilé ayé ẹ̀ wálẹ̀ bó ṣe gbélé ayé ẹ̀ wálẹ̀ báyìí sìn. àwọn ọmọ tí ò rọ́ lárí ní gbogbo yín ọmọ tí ò rọ́ lárí. You cannot process pé ká yọ ìran wa kúrò lóko ẹrú ohun tó yẹn fẹ́ jẹ́ tẹ máa jẹ lẹ́ bá wá sí díẹ̀ ẹ máa ṣe bí èèyàn gidi whereas ọ̀tọ̀ ni tẹ́ wá ọ̀tọ̀ ni èròǹgbà ọkàn yín. I don't want to say too much mo kàn rí pé ọ̀rẹ́ ò nídìí much èsì a thief is always a thief ẹni tó bá ti jalè ó ti jalè nìyẹn so you are a thief already so bí mi ṣe rí nìyẹn because àwọn èèyàn ń pè ẹ́ o lè response àwọn tó ń fún lówó so what's your use òun dì náà àwọn tó ń fún lówó àníwọ̀ náà fún lówó àwọn èèyàn dẹ̀ sọ pé náà àwọn ní kó bá wọn fowó sínú òmìnira account ni ṣé àwọn tó ń fún ẹ lówó wọn ò mọ̀ túmọ̀ nǹkan tó ní kó fowó àwọn ṣe ni lórí iṣẹ́ òmìnira account ló sọ pé tó ń fẹ́ fún ẹ náà. I know the game mo mọ bó ṣe play game yẹn tó confuse àwọn èèyàn tó miss ẹ̀ mọ́ra wọn àti account àti everything account ẹ̀ ló kàn fún wọn o tún change account tó tún lò tẹ́lẹ̀ sí Monísọ́lá o change o tún gbé orúkọ kan sí Tèmítọ́pẹ́ something sí again which is bad. ìwà ni ọmọlúàbí ni ẹ́ ilé ìṣọ́ ọmọlúàbí ọmọ lẹ́lẹ̀ lélẹ̀ kó tá a fẹ́ nílẹ̀ Yorùbá ni àwọn hypocrite tá a fẹ́ àwọn ọ̀dàlẹ̀ àwọn onírọ́
àwọn tí ò lóòótọ́ tó ń nẹ́mi Ọlọ́run nínú ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá wọn bá change tán tí wọ́n tún ń sọ ìwọ́dẹ̀ ń gbà ó dẹ̀ ló fẹ́ ṣoríire ìwà tàfà. ẹ ṣáà rí olórí burúkú àfà yẹn náà tó máa ń ṣe làwùlà lórí iṣu ẹ̀ ń bẹ̀. It's a pity ṣá. It's a pity pé Ọlọ́run bá tẹ̀ ń wò yẹn ọba ṣe yóò wò ní òun lọ̀rọ̀ yìí. Kò ń ṣe irú bẹ́ẹ̀ yẹn ló yẹ kí màmá wà kó gbáwájú yín kọjá rẹ̀ bọ̀ tó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ọlọ́run tún jẹ́ kí àwọn ọmọ Yorùbá tó kọ́ ẹ̀kọ́ kan bẹ̀ bí wọ́n ṣe lè humble ara àyàn tó ń pè ní òjíṣẹ́ Ọlọ́run nìyẹn. Ọlọ́run máa gbé wọ́n tó bá wọn lọ bá fi lọ á gbé ẹ lọ tẹ́kọ́ wọ́n máa ti kún bí ẹran bọ̀ tó bá yẹ humble ara ẹ Ọlọ́run á gbé ẹ sókè ìwọ́dà lẹ́nìí. Oníwà gbé nìkan wálé black kìíní kan mi ò kó gbogbo yẹn jẹ kò ń ṣèrò àwọn ibi táwọn ń lọ làwọn ń lọ gbogbo rádaràdà tó ń wá ẹni tó máa ń bá bẹ́ẹ̀ ṣe fraka lórí social media we have no time for that. Me personally this will be my last video talking about you. I will never talk about you ní sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ láéláé bó ṣe wà yẹn. I don't want to know you, I don't want to see you. Kò tẹ̀lé possible ni because I will not allow it to happen. Kọ́ máa ṣe rádaràdà máa sọ sọkúsọ ẹ̀rù kò lè bà nǹkan jẹ́ kí ni àwọn tó bá tẹ̀lé ẹ àwọn òpònú bíi ti ẹni ẹni tó bá gbọ́ nǹkan tó ń sọ òpònú bíi ti ẹni ẹ̀yin olórí burúkú náà lẹ́ni ẹ̀dẹ́ UN ẹ bá ń bẹ̀ ẹnìkan pé wọ́n sọ pé àwọn lọ síbẹ̀ wọ́n rán yàn lọ wọ́n bá ń bẹ̀ èyí náà ló wá ń ṣe pé ẹ kò sí ń bẹ̀ kìnnìkan àwọn olórí burúkú náà dẹ̀ tún wá ń tẹ̀lé ẹ tó bá kí n ṣòpònú ẹnu náà àwọn stupid people tó bá jẹ́ born of the same feather they flock together and so it's not a big deal. Tàbárí irú àwọn newsers viewers mi lẹ́kẹ̀ máa lọ máa hun rọ́jọ́ ẹ̀ ń dákún iṣẹ́ yìí ni but the time will tell anyway. Ìjọba délé máa wọlé anytime from now. Fẹ́ kí gbogbo àwọn Yorùbá jẹ́ adáwó sínú òmìnira account ìyẹn ló mọ́ tájù. Ẹ jẹ́ ká wá move on ẹ fi gbogbo ariwo ọjà yẹn lẹ̀ ó rántí ni tó bá yá sùn ẹ jẹ́ kó máa rántí lọ. Mo kí ọmọ Yorùbá kò yẹ kí n jáde ilé ni mo kàn wá ní kí n kàn sọ̀rọ̀ díẹ̀ lé lórí ni because I'm not in the mood láti máa bá irú yẹn sọ̀rọ̀ náà láti kọjá gbogbo level yẹn ẹ̀bi tí ilẹ̀ Yorùbá dé àti kọjá level yẹn kò ju yẹn lọ. Mo kí ọmọ Yorùbá ní tilé tó kó God bless you ẹ ṣé gan.